dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi. Àwọn àkànbẹ́ bí ọba àkànbẹ́ bí ọba àkànbẹ́ tí ò sí bí. Ó lè jẹ́ pé àwọn ọba tó yẹ ká mọ fún tọrọ bá lẹ̀ Yorùbá yọ. Bàbá àkànbẹ́ bí ọba orílẹ̀ kẹta. Ọba tí èèyàn mọ̀ sí tábìlì kí Yorùbá ọmọ jẹ́ ká mọ̀ sọ̀pá ká mọ̀ mọ̀ fún àlọ́ba ni. Nígbà tí mo wà nínú ẹ̀wọ̀n ní Bẹ̀nẹ̀, Buratai ni Buhari sáré sọ di ambassador ìjọba ọmọ mi sílẹ̀ Bẹ̀nẹ̀. Buratai wá pé gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá jọ, ó ló fẹ́ bá wọn ṣe lédè. Kábíyèsí ilé orílẹ̀ kẹta ń sọ fún ọ nínú mítìnì yẹn pé mò ń bọ̀ fúnra mi live nínú bírísì lọ fún mi sí lórí YouTube àbí lórí Facebook. Kábíyèsí ń sọ orílẹ̀ kẹta ń sọ mẹ́ pé gbogbo àwọn ọba tá a jókòó mi tẹ̀ ìdájọba ilẹ̀ Yorùbá. Ó ní mítìnì lẹ́fẹ́ bá wa ṣe. Ẹ lọ sílé ọmọ wa Sunday Igboho ẹ lọ balẹ̀ ẹ̀jẹ̀ ẹ pẹ̀gbọ́n ẹ kọ̀rẹ́ ẹ bá gbọdún kí ẹ̀jẹ̀ ẹ tì mọ́lé Bẹ̀nẹ̀ ẹ wá pè wá sí mítì kí ká mọ̀ sí mítì ó ní mítì kí la fẹ́ sí ẹ lọ fọmọ wálẹ̀ kẹ́ẹ̀dẹ̀ ní ìṣòkú àwọn tẹ́ padà nù láti sọ àmọ́ sọ pé mọ̀jà bú àwọn ọba wa mọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ tá mọ̀ Yorùbá ló gbé Nàìjíríà lọ́wọ́ tábọ́dẹ̀ ní àṣemọ́ nìyẹn Yorùbá ló gbé Nàìjíríà lọ́wọ́. Ẹ jẹ́ ká máa yin àwọn ọba wa. Ẹ wo bàbá tí bàbá Kábíyèsí Ògìní yẹn mo ti mọ̀ wọ́n gbà tí mo ti wà ní Mọdákẹ́kẹ́. Ètò tí mo ṣe mọ̀ wọ́n. Bàbá mi Olúmọ ó ní bíjọba Nàìjíríà ọba fún Sunday Igboho ní amúnẹ́tì kó wá sòkú ìyá ẹ̀. Àwọn ọba ilẹ̀ Yorùbá máa parapọ̀ àfúnẹ́ amúnẹ́tì kó sòkú ìyá ẹ̀. Kí ni mo ṣe tí DSS ní kọ́ lọ gbé mi wá? Mo ti wá dé ń sìn. Gbogbo amnesty àṣẹ Ọlọ́run ni mo fi bí amnesty mi wá. Ọlọ́run bá ló fún mi ní amnesty mi. Torí kó dá ẹ̀mí mi sí. Ẹ̀mí nìyẹn. Amnesty tí mo wá gbé wá mi ò gbé lọ Kaduna. Mi ò gbé lọ Kano. Mi ò gbé kọjá ilẹ̀ Yorùbá nítorí pé mo kọlà. Yorùbá ló gbé Nàìjíríà lọ́wọ́. Tí a bá wá ní àṣemọ́ nìyẹn. Ẹ lè wọ́n dúnkòkò mọ́ àwọn bàbá wa. Fúlàní ò lè mọ́ pa àwọn ọba wa lẹ̀ Yorùbá kápẹ́ ẹ̀kẹ́ dání. Àwọn bàbá mi ní kàkà kí n dọ̀bálẹ̀ fún jàmbá kí n kúkú dànù. Ibi tá a dé dúró sẹ̀ a fẹ́ jẹ́ kí gbogbo Nàìjíríà lápapọ̀ mọ̀ pé àwa Yorùbá la gbé Nàìjíríà lọ. Bàbá wa tí British bá so wá pọ̀, bàbá wa ní ìgbéyàwó bẹ́ẹ̀ ṣe fún wa àṣemọ́. Kí ló ṣẹlẹ̀? Orúkọ ẹ̀yin president ẹ̀ wà mí mo kí ohun tí n bá sọ lẹ́nu mi ní kẹ́ máa kọ sínú mi. Ohun tí mi bá sọ ẹnu máa sọ pé mo sọ. Èmi ò support ẹni kankan. Mi ò dẹ̀ gbìjà anybody. Ohun tí mo ń sọ fún yín ni pé àwọn ọmọ Nàìjíríà ni àwọn ọmọ Yorùbá la gbé Nàìjíríà lọ́wọ́. Tàbá dẹ̀ sọ pé àṣemọ́ nìyẹn. Torí pé ọmọ Yorùbá kọ́ ló ní kọ́lọ̀ àwọn kẹ́ni kílódì mọ̀ bú wà tí mo bú bàbá Tinubu wáì tí mo fẹ́ bú. Sọ́wọ́n ló ní kọ́lọ̀ pàmí mọ́lé. Sọ́wọ́n ló ṣèjọba ń pàtó àtàkù. Ṣé ẹnu bàtọ́ ti dé yìí ó ní kí mọ̀sẹ̀ Yorùbá nìṣà láàrin bí oṣù méje tó ti gbàjọba Nàìjíríà sọ ni mọ̀sẹ̀ Yorùbá nìṣà mo ti ṣe Yorùbá nìṣà kó tó dé àbẹ̀ ń kọ̀ntínú. Ẹgbẹ́ tí Fúlàní wọ̀ pé àwọn àmì àgbẹ̀ Nàìjíríà lọ́wọ́ tí ẹ bá bẹ́ẹ̀ tàbálà àṣemọ́ nìyẹn bí ẹsẹ̀ sí káfẹ́ rí mi wọ́n fún lọ́ọ̀yà mi pẹ̀lú mi ọlájà ìgbésí lẹ́tà ọjọ́ wà lọ́fíìsì mi wọ́n fún lẹ́tà kó mú mi wá àwọn bá wọn. Ohun tí wọ́n ṣe ni pé ọmọ pẹ̀lú sàmùdá ìsọmọ Fúlàní. Wọ́n pẹ̀lú sọ́sàdì nígbàdàn ọdún. Wọ́n fún pẹ̀lú mi lẹ́tà kó gbé sí gbogbo ayé pé kí n wá. Kí pépà ó gbé kí tẹlifíṣàn ó gbé pé àwọn ọmọ ìṣẹ́ náà wọ́n lè fún pẹ̀lú mi lẹ́tà. Wọ́n pẹ̀lú síbàdàn lọ́dọ̀ gọ́ọ̀mù Ṣèyí Mákindé kí Ṣèyí Mákindé ọ̀la ilé kan pa mí lójú ẹ̀. Wọ́n pẹ̀lú sí Èkó lọ́dọ̀ DSS Nàìjíríà Fúlàní kọ́ pa mí lọ́dọ̀ Sanwó-Olú. Tí mo bá lè pè mí sí ọ̀dọ̀ Sanwó-Olú, bàbá ọbẹ̀dọ̀ ti ẹ̀ ní gbà.
ọlọ́run ní ìgbà kan ìpamọ́ láéláé. Yorùbá ní sọ. Yorùbá àtẹ̀tọ́ bá pẹ́ àtẹ̀tọ́ fẹ́ kú I don't fear. Ẹ̀dọ̀ mo kí gbogbo àwọn bá wa tí wọ́n wà lẹ́yìn ìgbà lẹ́ẹ̀kan sí mo lè kí àwọn mọ̀mọ́ wa mo kí ọkùnrin mo kóbìnrin káàkiri àgbáyé ọlọ́run èdè kí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá kí ẹ̀mí yóò gbé kékeré òkú nílé ẹ̀ṣẹ̀ kó àdúró tì mí ọlọ́run bá mi dúró tì mí ọlọ́run ò ní dá yín tàn náà àtẹ̀ntó nífẹ̀ẹ́ mi àtẹ̀ntí ọlọ́run fọ́ọ̀sì mi ọlọ́run fọ́ọ̀sì mi lórí mo dúpẹ́ lọ́wọ́ yín ohun tí mò ń sọ tó bá yá yóò padà yé yín. Ó ti yé wa. Wípé kẹ́ ẹ̀ yá tó bá pẹ̀lú Fúlàní. Ó ti yé wa. Torí wípé Fúlàní ò fẹ́ràn wa. Fúlàní ò ṣe kí ni ò fẹ́ràn wa. Ẹ̀dùn bóyá tẹ bá parí tá ẹ̀rẹ̀ tì mí. Bóyá ló fún àlọ́ mi ẹ̀rẹ̀ tì mí. Ìgbà tí mo sì wà lórí ẹsẹ̀ mi bí tí kù. Mo jẹ́ kẹ́ mọ̀ pé Yorùbá ló gbé. Yorùbá dẹ̀ ti wà kí Nàìjíríà tó ṣe kí ni. Àti jẹ́ pọ́ọ̀tù òyìnbó. Ìgbà tí British dé wọ́n sọ wá pọ̀ lágídí. Kí ni mo sọ fún yẹn? Ó dẹ̀ ti ẹ̀sìpáyà. Láì lè dúnkòokò mọ́ wa mọ́. Ibi tí Nàìjíríà dé bó sì, gbogbo wa la mọ̀ pé Nàìjíríà yẹn kò sí ìkàkọ́ náà. Àwa tí Ọlọ́run kó ní ìjọba Nàìjíríà lọ security ilẹ̀ Yorùbá tún pàtàkì náà. Gbogbo àwọn Fúlàní tí wọ́n ń dẹ́rù bà wá ní ojú ọgbà nǹkan wa jẹ́ ẹ̀wọ̀n ọ̀sẹ̀ náà. Dídé ta dé yìí sì afẹ́kẹ́ yìí bàbá wa ẹ̀yọ́ bá wa kẹ́ support wa kájà security ilẹ̀ ká mọ́nítò gbogbo ibi tí ló bá yẹ ká mọ́nítò kí olóko lè mọ olóko kí olódò rẹ̀ lè mọ ṣe kí lè lọ. Àwọn Fúlàní náà ti mọ̀ pé àwa la ní Nàìjíríà táwọn bá bẹ́ àlọ́ lọ wa ni wọ́n lè ti dájú pé àlọ́ lọ wa ni. Mo wá ń rọ bàbá wa tó wà ń bẹ̀ ń ṣe àìdá kí wọ́n ṣe because wọ́n ti mọ̀ pé nǹkan ti bàjẹ́ Buhari ti bá gbọ́ ẹ̀jẹ̀ Buhari ti ṣe kí ni mo pè é bá fẹ́ kẹ́ ẹ̀ fún mi ẹ̀yin fúnra yín ọ̀tẹ̀ ní bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ mọ̀ pé Buhari ló gba Nàìjíríà jẹ́ ẹ mọ̀ pé Fúlàní àwọn náà ń ba Nàìjíríà jẹ́ kò kí ṣe Ìgbò kò kí ṣe Yorùbá Fúlàní ní ba Nàìjíríà jẹ́ mo wá rọ bàbá wa àìdá kẹsẹ̀ sọ́sọ́ni tàbí kẹfẹ́ wa kágbọ́mọ lọ́nà ẹ̀ torí pé àwọn ọ̀bá wọn ṣe mọ́ President tó ti jẹ́ Nàìjíríà mi a ní 16 Yorùbá méjì ló wà mẹ́ bàbá Ọbásanjọ́ àti bàbá Tinubu tó wà mẹ́ Ìgbò kan Fúlàní lẹ́yìn it's not working so adé sọ pé wọ́n Nàìjíríà it's not working so tó bá jẹ́ pé wọ́n Nàìjíríà ni wọ́n Fúlàní ni wọ́n lọ pa bàbá lóko kí wọ́n sọ pé sọ Àbújá ló dùn so wà ẹ̀kọ́ tẹ́ bá fẹ́ ẹni tí ó kù ní òkú èmi sì sọ̀rọ̀ la pé Buhari ló plan ní títí nígbà tó gbàjọba ní 1988 bó ṣe ti bọ́dà tó gba gbọ́ ẹ̀jẹ̀ tí bọ́dà lókè kí Babangida tó lè pa Babangida dìbò tẹ́ pàlà Abíọ́lá kò gbéjọba alẹ̀ torí Fúlàní ti ní plan àwọn Fúlàní ni wọ́n ń ba Nàìjíríà jẹ́ Nàìjíríà ò lè wọ́ ẹ bírèkì ẹ̀ kábíyá wọn lọ́nà ẹ̀ ẹ̀ṣẹ̀ wọ́n dúpọ̀. ṣe gbogbo yẹn a fi pírẹ́sì agbo ìfún ànábì wa ìjayà ọmọ sọ̀rọ̀ tí ọmọ ọmọ tó ń ṣe ìyàbí sàlẹ̀ ẹlẹ́dàá yìí tọ́lọ̀ ìyá ni mi. a fi pírẹ́sì àwọn ti fún agbo ìfún ọ̀gá wa olúwa mi Adéyẹmọ Ìgbòho òòṣà. Ọlọ́run ní kílẹ̀ ìwọ bàjẹ́ Yorùbá ní sán. Bọ̀dá mi bọ̀dá Kọ́lá wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan àwọn èèyàn rò pọ̀ ń parọ́ èmi àti wọn sọ̀rọ̀ dáadáa olówó ni wọ́n èmi kàn máa sọ pé bọ̀dá ẹni máa ń fowó káàdì ránṣẹ́ mo ṣe rọ́mbẹ̀ mo máa ń pé wọ́n lọ́nu báàgì lọ gbowó lẹ̀ fún jẹ mo ti ṣe káàsì kò tí ì jọ sùkà àbọ̀ sùkà àbọ̀ lọ fi ṣe rọ́ 100% fi ṣe rọ́
ọlọ́run máa rí nínú ẹ̀kọ́ rẹ̀ lè ṣe burúkú pẹ̀lú ìgbẹ́kẹ̀dẹ̀ ẹ̀wọ̀n Kòdákọ́lá sọ̀rọ̀ Kòdákọ́lá ń jà pẹ̀lú ohun orí afẹ́fẹ́ láti escape ẹ̀mí mi lọ́dọ̀ àwọn agbénipa ni kò ní tó lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Kòdákọ́lá Sunday náà ọ̀dà bákan náà ọlọ́run níjọba jẹ́ ẹ jẹ́ kí bàbá wa òbí ọbẹ̀ rere.